ẹni tí iná ọmọ bá jórí, ẹni táburú ò bá ṣe rí, ẹni tí ò bá rí bànújẹ́ rí, tó bá wà láàyè ọpẹ́ kò ní mọjú ẹjọ́, tó bá lùlù ọpẹ́ fún kò ní mọjó, kò ní mẹsẹ̀ rẹ̀ gbé. àmọ́ lùlù ọpẹ́ lùlù dùnú fẹ́ ẹni tó ti rí bànújẹ́ rí, ẹni tó ti rí wàhálà rí, ẹni tó kún ti ṣejú ẹ̀ rí, tó bá rí fọkànbalẹ̀ ní ó mọ iye ẹ̀. ẹni tó gun ò bá kóra ẹ̀ rí, tó bá sùn tán forí lé sùkà kò ní mọ iye ẹ̀. ẹ lọ rí ìbéèrè lọ́wọ́ ara àwọn Kwara South, gbogbo yín lóye, gbogbo yín lẹ mọ̀. àwọn ará Òró Àgọ́ ẹ lọ béèrè lọ́wọ́ wọn, gbogbo àwọn ará Sàgbẹ̀ ẹ lọ rí béèrè lọ́wọ́ wọn, gbogbo àwọn ará Ọwá Onírè ẹ lọ rí béèrè lọ́wọ́ àwọn Alábẹ ẹ béèrè lọ́wọ́ wọn, ẹ lọ Ganmọ ẹ lọ béèrè, ẹ lọ rí béèrè pé bóò ni Ganmọ ṣe rí. ogun yìí sọ bó ti kúrò lọ́rọ̀ à ń jẹyàn à ń jẹ̀kọ. tẹ bá dó mú àrán kò sẹ́yẹ ń bẹ́ẹ̀. àwọn tó wà ló mú àrán inú fu àyàfu náà fi ń sùn bí ipọ́n fẹ́ẹ́ dé lọ́la ni wọ́n ṣe ń lólé ayé wọn. táwa lọ́pọ̀tínítì tá wà lẹ́kọ̀ọ́ tá wà ń bàdàn, tá bá lọ́pọ̀tínítì tá wà lóṣogbo, ṣé yẹn ni ká mọ́ kíta fáwọn tó wà ní ọ̀hún yẹn? ibi tá dáni wáyé dá wọn sí nìyẹn. sọ yẹ kí ilé wọn di ilé onílé ni? sọ yẹ kọ́ ọmọ wọn ó dọmọ ọlọ́mọ ni? sọ yẹ kí dúkìá wọn ó di tẹni ẹlẹ́ni? àgbà ń bẹ́ńbẹ́, arúgbó ń bẹ́ńbẹ́, wọ́n wàá kán sínú igbó, ọlọ́mọ ò mọ mọ́. kò sáǹfààní àti sùn forí lóṣù káfáwa náà nígbà táwọn èèyàn wa, àwọn tá a pè níran wa, àwọn tá a pè lẹ́bí wa, àwọn tá a jọ bí wa pọ̀, àwọn tá a jọ jẹ́ orísun kan náà. ẹkún gbọ̀n yan àìrómi lójú wa ò jẹ́ ẹ̀mọ̀ pa à ń sunkún nù. ẹnìkan béèrè pé ní comment section pé àwọn ní béèrè táìmù yìí láwa mọ̀ béèrè. ọ̀dà wọ́n á pẹ́ fẹ́ béèrè ókè ó yà ń pẹ́ nìkan sọ̀rọ̀ gan. Mr. ọmọ ìbílẹ̀ kí lẹ fẹ́ béèrè? ẹ káàsán. nǹkan tí òye mi fẹ́ béèrè kò ń ṣe ti pé mo fi sínú, because mo rí pé nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ Kwara ó jẹ́ state kan tó wà complicated sí àwa Yorùbá. àwọn Yorùbá tó bí ìfẹ́ máa sọ fún pé bẹ́ẹ̀ ni sà, ẹ má bínú sà. brọ́dà mi ọmọọba ẹ sọ Yorùbá mi gbọ́ yín yé, nǹkan tẹ́ ẹ sọ mi ò gbọ́ yé, Yorùbá ni kẹ́ ẹ sọ. okay Kwara state ó wà complicated lójú tèmi. wọ́n ní bá mi gbé ẹni tó ní nǹkan náà ó gbọ́dọ̀ sọ pé ẹjọ́ ẹ òun lọ́wọ́ tó bá lè gbé sórí, but ẹjọ́ ẹ má bínú, nǹkan tẹ́ ẹ ń sọ yìí fact lẹ ń sọ, òótọ́ lẹ dẹ̀ ń sọ, but a ti rí àwọn ọmọ Kwara gbogbogbò, because for example sin our south west a ní kíní kan tó ń pè ní security network, òun ló ń pè ní Àmọ̀tẹ́kùn, kò dé Kwara. mo mọ̀ wípé kò dékò náà, but Èkó ní security, Èkó dẹ̀ sì jìnnà, but Kwara wọn ò gba Àmọ̀tẹ́kùn láyè. number one nìyẹn. number two, tó bá sọ pé regional zone, Kwara fún ara wọn ti identify ara wọn sí north, wọn identify ara wọn sí Yorùbá. for example nsìn tí máa sọ pé àwọn ọmọ Kwara nìkan lè máa rí nílẹ̀ Yorùbá ló máa pé Fúlàní Yorùbá lòun, kò ní identify rẹ̀ sí Yorùbá. so tí a bá máa solve security issue tó ń ṣẹlẹ̀ ní Kwara, a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti beginning, because tá a bá máa check history past tense a máa find out pé ó ti máa tó ogun mẹ́ta tí ilẹ̀ Yorùbá ti bá Ìlọrin jà tàbí Kwara jà, alùsí méjì àwọn èèyàn kan. so ó ti kíní yẹn ti wà for long time kò bẹ̀rẹ̀ nísìnyí. nítorí ló ṣe mi ṣe pé èmi fẹ́ béèrè question ní pé kí ni ọ̀nà àbáyọ nísìnyí, because nǹkan tó ṣẹlẹ̀ yìí sí báyìí sìn ó kọ̀ take new dimension ni. àwọn àáfàá ńláńlá tó wá láti Kwara, àwọn gó fún ara wọn gó ò complain ni, wọn ò complain pé kò tó ń ṣẹlẹ̀ wọn ṣe wọ́n yìí pé ẹjọ́ ilẹ̀ Yorùbá ẹ wá gbà wọ́n, kàkà tó wọ́n wá sí south west tó bẹ́ẹ̀ Yorùbá wọ́n lè dí àpòpọ̀ mọ́ Gúmi ni. àrí wọn tó wọ́n ṣe meeting tí wọ́n pe Gúmi wá sí Ìbàdàn tó wọ́n ṣe meeting, àrí wọn dáadáa. so àwa Yorùbá ń sìn báyìí sìn afẹ́ wọn Kwara lọ́wọ́ nítorí pé wọ́n ń sọ Yorùbá,
but àwọn tó wọ́n wà kó àgọ́ fún ara wọn wọ́n identify ara wọn sí Fúlàní Yorùbá wọn ò fẹ́ bá Yorùbá ṣe normal àfọwọ́n tó bá ti tẹ̀lé síta nìkan ni nǹkan tí ò yé mi bẹ́ẹ̀ nìyẹn jọ ẹ ṣàlàyé fún mi tó yé mi dáadáa ẹ ṣé. ẹ ṣé brọ́dà mi ṣe rí mi ò gbọ́dọ̀ sọ pé èmi náà ni màá máa sọ yìí ni màá máa sọ òun ẹ ti get but lábalábí tẹ́ lọ yẹn ẹ kí n dá yín lóhùn kí ó tó di pé àwọn èèyàn wa máa wọlé aláǹfààní àti bẹ̀rẹ̀ ìtẹ̀síwájú ètò yẹn ṣe rí ọ̀nà àbáyọ yẹn kò ń ṣe conclusion ẹ nìkan ẹ mú yẹn dání and then ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ kókó ń bẹ̀ ó ní wípé tẹ́ bá wo òkè orí mi yìí Kwara South is bleeding ni mo kọ mi ò àkọ Kwara generally Kwara South yẹn òun ni ó jẹ́ títí Yorùbá táwọn ò claim páwọn ń ṣe Yorùbá àmọ́ ìkó wọn pọ̀ wọn lágbára láti yọra wọn kúrò ńbẹ̀ wọ́n ti pín ìjọba ló pín that is méjì ẹlẹ́ẹ̀kẹta tó ṣe bí rẹ̀ ó ní wípé ẹlẹ́fà rí àáfàá kankan kó jáde àbí àwọn aláṣẹ wọn lọ́hùn yẹn àbí ètò ààbò tó péye lórí wọn torí wípé àwọn tí wọ́n ń tán jẹ́ agbésùmọ̀mí yìí àwọn náà ni wọ́n fojú ṣe àáfàá nínú wọn làáfàá nínú wọn lolórí nínú wọn làṣíwájú wọn lè rí ààbò tó péye wọn ní jáde bá ṣe jáde yìí wípé àwọn fẹ́ ìjàngbara àwọn fẹ́ gbara àwọn lẹ̀ and then bá ṣe ń sọ pé ògùn yìí pọ̀ ń para tó ṣẹ́rí pé kò wọ̀ lọ́rin kò lè wọ bẹ̀ because those people are the same thing life láwàá àwọn ìgbèríko tó súnmọ́ ọ̀dọ̀ wa táwọn wípé àwọn ò kára wọn kún Yorùbá àwọn ni wọ́n lé kúrò lórí ilẹ̀ wọn àwọn ni wọ́n ń bá jà àwọn yìí ò wá tún lè lọ rèé ké bá wọn torí wípé wọ́n mọ̀ pé àwọn ni wọ́n ń ṣe àwọn wọ́n fọ̀tá ṣọ̀rẹ́ ni wọn àdẹ lágbára láti yọra wọn kúrò ń bẹ̀ ìjọba ló pín wọn síbẹ̀ eléyìí tó tún dàbí rẹ̀ ó ní wípé kárí àwọn gangan kí wọ́n ké wá síta báyìí pé ẹgbẹ́ àwọn àárín ọ̀tá ni wọ́n wà brọ́dà mi tí ẹ bá fi adìẹ sí àárín ìkókò tó bá ti dún pín kò tí ì ní pariwo yẹn tán tí kòkó fira lọ́rùn mú tí ó fi pa ariwo tí wọ́n lè pa ẹjọ́ tí wọ́n lè rò igbe tí wọ́n lè ké wọ́n ń ké sí wa kíké sí wa tó ń ké sí wa ló fa eléyìí tá a bọ́ tàwa ṣe lénìí tí wọ́n bá rí wọn lórí social media báyìí gòkè lágbájá tí ń pariwo ẹ lè mọ gbòòrò ẹ mọ lọ́la ibi tán lè pariwo sí wọ́n ti pariwo síbẹ̀ ẹ ló fa eléyìí tá a bá dẹ̀ lọ wò wípé kò kàn wá ìran wa làwọn pípò yìí we are not talking about Kwara in general we are talking about Kwara South àwọn ìlú tó wà lọ́ndà Kwara South yẹn gan atún mention orúkọ wọn àwọn tá à ń torí ẹ̀ ṣe kínní orúkọ wọn wà ń bí tẹ bá wò sàlẹ̀ ibi tí mo wà yẹn orúkọ wọn nìyẹn Òró Àgọ́ Sàgbẹ̀ Òmùaran kìíní kan màá kà ń sìn sometimes things have to go very wrong very very wrong before they can go right things have to go very very wrong before it can go right that's it and never wait for a perfect moment there's no any perfect moment nothing like perfect moment it's not coming just take a moment and make it perfect so we need to just take a moment and make it perfect and the only way we can make it perfect is carry the buy etiquette àwọn kan wà lẹ́kọ̀ọ́ àwọn kan wà ní diaspora tán wà lókè òkun tó yẹ pé wọn mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nílé tá a bá ti pe attention àwọn èèyàn sí táwọn èèyàn ti gbọ́ the next thing tán bá gbọ́ pé bóyá wọ́n rí ìyá tàbí kinní kan tí nǹkan kan bá ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ so àwọn èèyàn ò lè mọ ibi tí wọ́n ti ṣẹ́bù rẹ̀ àwọn èèyàn ò lè mọ̀ pé kinní kan ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ àwọn èèyàn ò lè mọ̀ wípé bí kinní yìí ṣe ń lọ rèé á lè jọ dẹnu pọ̀ pé ọ̀nà wo ni ká gbà tá a fi ṣègi mọ́ ẹ má bínú mi nílé dáhùn ìbéèrè yín jù báyìí lọ nínú àwọn èèyàn wa tí wọ́n wà ní free program tabarẹ́ni tó lè dáhùn ká fún yín ní time kábíyèsí sà. Mi mọ question tẹ ní ẹ béèrè o. mo lè tún béèrè ẹ má bínú kẹ́ tó tún béèrè ṣé gbogbo ohun tí mo sọ kò sí dáhùn ìbéèrè tẹ́ béèrè nínú ọ̀rọ̀ tí mo sọ. 100 ó dáhùn 100. tó ṣe rí nǹkan tí mo fẹ́ sọ lórí ti ọ̀rọ̀ Kwara ò ṣe Kwara ní tèmi ni wípé ṣe rí ilẹ̀ Yorùbá yìí pẹ̀lú gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ lọ́sùn lọ́sì àti àìrówó náà ni àti gbogbo epo tó wọn àti bó ṣe ń pa wọ́n Kwara ṣe rí
kò sí ẹnìkankan tí ó gbẹ ẹnìkankan lẹ̀ bàbá mi ẹ má jẹ́ parọ́ fún yín kò sí ẹnìkankan tí ó jà fẹ́ ẹnìkankan ṣe rí ìdí tí mo fi sọ wípé kò sí ẹnìkankan tó dúdú àjà fún yàn ní wípé ká ti bí kékeré ti wò ṣe rí àfibí sólóore làwọn èèyàn wa bàbá mi oore táwọn bàbá wa ti ṣe sẹ́yìn tán ti jagun fúnlẹ̀ Yorùbá ẹlòmíì fi ẹ̀mí fámìlì ẹ̀ lélẹ̀ nítorí ogun yìí wọ́n ti gba ilẹ̀ náà tán àti wà ń gbé ní ìrọ̀rùn àwa ń sọ pé nǹkan táwọn bàbá wa ṣe yẹn nǹkan tí ò dáa ni nǹkan ẹ̀gbin ni gbogbo nǹkan tán lò ń gbà náà tán fi jàǹgbára fún wa òun ni gbogbo ẹ̀ láyé àti ń sọnú ẹ̀sìn pé kò ẹbọ ni kò dáa nǹkan tá a gbúdọ̀ kó dànù ni nǹkan tí lárúbáwá sọ fún wa wà ní pé nǹkan táwa fi ń jìjàǹgbára bí ò dáa kí wá ni ó fún wa ní àǹfààní wípé tá a bá rà dìde gan because pẹ́sẹ́ wò mí ìgbà tí mò ń ṣe OPC tí nǹkan bá ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ wọ́n máa ń kó wa láti Oǹdó wọ́n lè ní òkè bí mọ́tò bíi mẹ́ta kókó àwọn OPC látòǹdó a máa kóra wa látọ̀ṣun a máa parapọ̀ a máa láǹdì sí Ìbàdàn láti lọ ṣe ìgbèjà fún àwọn ọmọ Yorùbá wa tó wà ń bẹ̀ Mọdákẹ́kẹ́ lèmi ti wá tí nǹkan bá ṣẹlẹ̀ nílùú wa lónìí ẹ rí odidi ẹ rí jagunjagun ọlọ́dẹ gbogbo wa tá a máa jáde ti nǹkan yẹn àwa fúnra rárá wa la máa sowọ́pọ̀ tá a máa jà fún nǹkan yìí ṣùgbọ́n ọ̀dàlẹ̀ pọ̀ ìwà ọ̀dàlẹ̀ tó pọ̀ fún wọn yẹn ṣe rí tó fi di pé wọ́n ti ń lé wọn kúrò ní Kwara wọn lè jà fún wọn nítorí pé àwọn náà ti fẹ́ lọ́ra wọn sọ wípé ilẹ̀ mùsùlùmí làwọn sẹ́yìngbà tó wá ṣẹlẹ̀ tán nísìnyí kí ló dé tí Fúlàní ò wọ Ọ̀yọ́ kán lọ mọ terrorize wọn lọ́yọ̀ bọ́ sí terrorize wọn Kwara kí ló dé tí wọ́n wọ àwọn ìlú tó kù nílẹ̀ Yorùbá kán lọ mọ terrorize wọn bẹ̀ ṣé nígbà tí wọ́n lọ wọnú oko Ọ̀yọ́ ṣé kì í ṣe nǹkan àwọn bàbá wa náà fi mú wọn tó fi sùn sílẹ̀ lẹ̀ tí wọ́n sùn sínú oko yẹn tí wọ́n lè dìde kó tó di pé wọ́n kó wọn lọ fọlọ́pàá ṣé nígbà tó yá àwọn ọlọ́pàá fi wọ́n lẹ̀ ó ló fa protest tó ṣẹlẹ̀ Ìbàdàn tó fi sọ pé bandits tán mú wọ́n ti kó wọn. so kí ni mo fẹ́ fàyọ ni wípé a lè máa lajúlẹ̀ ká máa jà fún yàn ká wáyé páwọn tá à ń jà fún nígbà tá a bá padà jà fún nǹkan yẹn tán ẹ̀sìn ni gbogbo wọn máa lọ gbé sórí. bàbá mi ní parọ́ fún yín tí nǹkan bá ṣẹlẹ̀ lónìí níbi táwa ní ìgboyàdé a lè mọ́ lóògùn o torí kò sẹ́ tó mọ́ ń gbóògùn sórí ṣùgbọ́n níbi táwa ní ìgboyàdé àwa lè jáde fúnra wa ṣùgbọ́n sẹ́yìn láwọn tẹ́ fẹ́ jà fún yìí gbogbo wọn pátápátá ọ̀dàlẹ̀ ni wọ́n nígbà kú ẹ tó bá kú máa kú nígbà tó bá padà yà wọ́n á jẹ́ kó máa yé yín wípé gbogbo nǹkan tẹ́ ẹ lò tẹ́ fi jagun yẹn ẹ lọ kó dànù Ọlọ́run Jésù ò fẹ́ ànábì ò fẹ́ nǹkan ríra ni níwájú ànábì nǹkan ríra ni kí ló dé tí wọ́n fi Kùránì gba ilẹ̀ Kwara lẹ̀ kí ló dé tí wọ́n fi Kùránì yẹn àti Báíbù yẹn kí ló dé tí wọ́n fi gba àwọn ibi tó kù lẹ̀ kí ló dé tí wọ́n fi lọ gba àwọn tó kó ní Kwara lẹ̀ nísìn wọn lè lọ gbà wọ́n lẹ̀ torí pé ọ̀dàlẹ̀ ni ṣé àwọn tó kù yìí ẹ̀mí wọn spirit wọn kò kúrò lórí ilẹ̀ wa ìwọ tó bá ṣe ìṣe tiwọn tó bá rántí wọn á gbé ọ níjà ìwọ tó bá ti sọ pé àwọn yẹn wọ́n kàn kú sára ni wọ́n fi wọ́n náà lẹ́kọ̀ọ́ mọ́ jẹ́yà ẹ lọ so kò sẹ́ni tó bá dìde fún wọn tí àwọn Kwara yẹn tí wọn bá lọ dìde fúnra wọn káwọn gangan jáde kọ́kọ́ àwọn ọdẹ wọn jáde gbogbo tó bá ní àti Kùránì àti ẹ̀rọ kó jáde táwọn bá ti lè ṣe kò sẹ́ni tó máa ti ìlú kan àbí ibì kan tó máa lọ fẹ́ mí ẹ̀ lélẹ̀ fún wọn bẹ́ẹ̀ o ní tí mo ní mo fẹ́ sọ lé lórí nìyẹn bàbá mi. ẹ ṣe ẹ̀gbọ́n ìkọ́tẹ́mi náà tá láti sọ nìyẹn pé àwọn tá a fẹ́ sọ pé a fẹ́ ràn lọ́wọ́ yìí àwọn fúnra ara wọn béèrè wọn lọ́wọ́ wa ìdí ni wípé number one Yorùbá ti tọ́ láti liberate wọn for 3 good war with Kwara with Ilorin or something like that tí ó lè wà nínú history síbẹ̀ náà àwọn náà ṣì ń gbé ẹ̀sìn wọlé ẹ̀sìn ni wọ́n gbé sórí gan bíi tẹ́gẹ́ ni àti wípé number two wípé Yorùbá for now our limit láti wọnú ìlú Kwara yẹn sìn because Kwara ti wà ní north regional zone Kwara is north Yorùbá ò lè kó àwọn ọjọ́ pé tó lọ gbà wọ́n lẹ̀ báyìí sí for now because I need láti get permission láti local government governor àtàwọn aráàlú yìí dẹ̀kẹ̀rẹ́ wọn already ṣùgbọ́n àwọn náà lọ ṣì wà lórí íńtánẹ́ẹ̀tì lọ́sìn bá àwọn ìṣẹ̀ṣẹ̀ wa yìí jẹ́ nǹkan tí mò ń tọ́ láti sọ nìyẹn. brother mi ẹ máa gbọ́ ẹ jẹ́ ká ní sùúrù fúnra wa ló dà ń ṣe báyìí náà ṣe rò pé ó rọ̀ mí lọ́rùn kí n ṣerú nǹkan báyìí sórí péjì mi ni ẹ wo blood lára flag Nàìjíríà ló dà ń ṣe báyìí à ń sọ fún yín wípé àwọn tẹ́ rí yẹn tí wọ́n ń jáde wá sórí ètò wa sọ̀rọ̀ pé àwọn bàbá yín àwọn kinní kan they are not among us we are not talking about Kwara in general kí ló dà ń ṣe báyìí náà àwọn tí wọ́n jẹ́ igun tiwa alábala Kwara là ń sọ ẹ ti ń kó Kwara pọ̀ ẹ ti ń dà lọ́rin pọ̀ mọ́ Kwara ẹ ti ń da west Kwara pọ̀ mọ́ south ẹ̀ and then gbogbo everywhere kọ́ lẹ máa belong sí everywhere kọ́ ni máa belong sí ibi táwọn people yìí ti ń sunkún náà ti ń pariwo a belong síbẹ̀
ẹ̀yin lẹ̀ bílọ́ǹgì síbẹ̀ lẹ́jọ́ mọ̀ wípé wọ́n fẹ́ kẹ́ gbà wọ́n lẹ̀. Tó bá rọ̀ wọ́n lọ́rùn láti kó àwọn ọdẹ wọn jáde, tó bá rọ̀ wọ́n lọ́rùn láti kó àwọn ajìjàgbara nínú wọn jáde, bàbá Kọ́láyé má bínú sà, láti kó àwọn ajìjàgbara nínú wọn jáde, ṣé wọ́n máa béèrè ẹ̀pù wa ni? A wà lórí ètò báyìí ní ìjẹta ká tó wá síbi àwọn tó lè jẹ́rìí tá a jọ wà ní conference call ní WhatsApp, wọ́n wà ńbẹ̀, mò ń sunkún bí ọmọ kékeré ni nígbà tán bẹ̀rẹ̀ sí ní ṣe fídíò ibi tán ti wá bọ́ọ̀sì wọn ní jẹrin mọ́júmọ́ ìjẹta yìí. A ní láti sẹ́ndì àwọn èèyàn lọ síbẹ̀ ẹ̀ bílọ́ǹgì síbẹ̀ ní òjẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀. When we come out like this láì kò ń ṣe bí ẹni pé bóyá afẹ́fẹ́ mi wálẹ̀ fún nǹkan kan, ṣé mi ò ní tí mo fẹ́fẹ́ mi ṣe ni, ṣé mi ò lọ́mọ kékeré náà ń gbé dání ni, ṣé mi ní fẹ́ kó mọ̀, ṣé màá lọ sójú ogun gbé òkè ẹ̀yẹ já lọ, mi wá ní mẹ́rin méjì dání. A lè gbàbẹ̀ lọ́ba ṣe ń lọ yẹn kéèyàn má dé mọ́, a lè tó lè dé tátùmọ̀ máa ṣe dáadáa nínú ayé. So but tẹ́ bá ti ń ro tẹ́ ń ro tẹ́ bá ti ń sọ tẹ́ ń sọ yìí bá ṣe nígbà tán bá parí ibi tẹ́ sọ pé wọ́n ń wọ̀ yẹn wọ́n ń bọ̀ wá sọ́dọ̀ ibi tẹ́yìn náà wà, wọ́n ń bọ̀ wá síbi táwa náà wà. Èròǹgbà yín ni pé tán bá wọlé tán bá dé agbára wọn ò ní ká yín. Tẹ́ bá ro bẹ́ẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀ mọ́ ńkọ́. Kí ló dé tí ikú tó ń pojú gbẹ nìyí tó ń pòwe fún wa yìí, kí ló dé tàtẹ̀ ṣẹ́gi igi gogoro mọ́ gbomi lójú àtòkèrè láti wò ká fún wọn lẹ̀ kàn retí kán jáde, ṣé gbogbo wọn náà máa bọ́ social media báyìí ni? Ẹ̀tàn ti gbalẹ̀ ẹ̀tàn gbọ̀n ẹ̀ ṣáà ní gba fóònù lọ́wọ́ ẹ̀ ni. Bàbá mi ẹ má bínú ṣẹ́rí mo fíìlì nǹkan tẹ̀ fíìlì inú ara yín ṣẹ́rí kódà èmi gan bẹ́sẹ̀ wò mí níbi tí kíní ìmọ̀ ń ká mi lára dé mo fẹ́ lè sọ wípé tó bá yẹ pé mi nìkan gan lè lọ kojú àwọn Fúlàní níbi tó ká mi lára dé màá lọ kojú wọn ṣùgbọ́n ẹ̀yin náà wo àwọn ọdẹ tí wọ́n jáde ní Kwara yẹn tí wọ́n fẹ́ gbìjà àwọn èèyàn wọn ẹ wo nǹkan táwọn ìjọba ẹ wo nǹkan táwọn gọ́ọ̀mẹ̀ntì àwọn gómìnà ẹ wo nǹkan tó ṣe wọ́n ní káwọn ọlọ́pàá lọ gbàbọ́ lọ́wọ́ wọn káwọn fẹ́ lọ bá wọn tún ṣe àwọn fẹ́ lọ bá wọn sábìsì ẹ̀ wọ́n gbàbọ́ tán ó dijọ́ kejì àwọn Fúlàní dé wọ́n wọlé. Ṣé ní pé ṣé brọ́dà yìí mọ̀ nípa yẹn? Ṣé ẹ tó wà lókè bá? Brọ́dà mi. Mi ìmọ̀ bóyá wọ́n gbọ́ ní ìṣẹ̀bọ̀ èmi lé bá kódà mo ṣí ẹ̀ gan lọ́yìn Facebook mi. Mo wà lórí fóònù mi ó wà ní group everything là ń rí. So kí ni mo fẹ́ fọ́ ni pé ṣe rí kì í ṣe pé bóyá àti jà ṣe rí àwọn pípù yìí mo béèrè kan ní orí péjì mi ìrètí rẹ ní dá mi lóhùn mo ní ẹjọ́ torí Ọlọ́run kí ni Arabic language kí ni kéwú wá lórí owó wa ṣe bí àkínṣe ilẹ̀ kì í ṣe ilẹ̀ lárúbáwá láti wá kí ni kéwú ṣe lórí owó wa alákọ̀ọ́kọ́ nìyẹn kí ni kéwú ṣe lórí Nigerian army flag àwọn jagunjagun wa nílẹ̀ Nàìjíríà kí ni kéwú ṣe lórí flag wọn. So definitely nǹkan tẹ́mi rí kó fẹ́ ṣẹlẹ̀ báyìí ni wípé wọ́n fẹ́ islamize Nàìjíríà torí tí ìbáyìí pé wọ́n fẹ́ islamize Nàìjíríà ni wọ́n àìtẹ́ máa lajúlẹ̀ tí wọ́n máa pa àwọn èèyàn tẹ́lẹ̀ mọ̀ fáwọn tó jà òpọ̀ tó nǹkan tẹ́lẹ̀ fi deploy wọn lọ síbẹ̀ kí ló dé tẹ́ free àwọn jagunjagun àtàwọn tó jẹ́ ajìjàgbara lẹ̀ Yorùbá kí wọ́n kojú nǹkan wọn fúnra wọn. Ó ló fi jẹ́ pé gbogbo kíní ó gba ọgbọ́n nítorí pé ẹ̀yin náà ti sọ ẹni tó bá rí pé wá jáde síta ó ń pariwo ó ń ṣe kíní kan kẹ́ tó mọ̀ wọ́n á mú sọ́wọ́ ní o Sunday Igboho gbogbo ilé tó ṣe lọ́jọ́ kìíní àná at the end of the day kí ni wọ́n padà fi san ó mo fi sọ fún yín pé ṣe rí àwọn pípù yìí àwọn gangan lọ́tà ara wa àwa gangan àwọn lọ́tà ara wọn lára wọn náà ni Alábí wà. Soldier boy. Ìyá mi mo wà pẹ̀lú yín. Ẹ jẹ́ ká dá mi lé ẹ jẹ́ ká sinmi lórí ọ̀rọ̀ tẹ̀sán ká lè bẹ̀rẹ̀ ètò wọn láti béèrè fún help wa kí a tó ràn wọ́n lọ́wọ́ nítorí ilẹ̀ Yorùbá ni ní tó bá dé bá imú ó ti dé bá ojú àkókò tá a wà yìí tá a máa shift blame kọ́ àkókò tá a wà yìí tá a máa sọ gbogbo ń tà ń sọ yìí ṣó ti yé gbogbo eléyìí ti kọjá lọ ìfọwọ́sowọ́pọ̀ gbogbo ọmọ káàró òjíire la nílò báyìí tí wọ́n bá ti gba ibẹ̀ yẹn kẹ́ mọ̀ pé wọ́n ń gbà á bọ̀ nìyẹn o 1840 great grandfather ti tèmi wọ́n jagun ni àwọn ni wọ́n jẹ́ kí ogun Fúlàní kókó gbogbo ilẹ̀ Yorùbá wọn kì í ṣọmọ Ìlọrin ṣóyé bàbá a kì í ṣọmọ Ìlọrin ṣùgbọ́n bàbá dìde bàbá ni wọ́n jẹ́ lẹ́yìn Ààrẹ Ọ̀nà Kakanfò ti Àfọ̀njá Atóyèbí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ porúkọ bàbá àwọn ni wọ́n jẹ́ kí ogun Fúlàní kókó ilẹ̀ Yorùbá lẹ́yìn tí kíní jẹ Àfọ̀njá ṣó ti yé wọ́n pè wá wọn pè wá all hands must be on deck ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má kó rẹ̀wẹ̀sì ọkàn sí èèyàn kankan láyé ní ọkàn ẹ̀yin ni ẹ tí heal tí ẹ bá heal ẹ ní máa sọ̀rọ̀ báyìí mo máa tún sọ́sà n tó dé bá ojú ó ti dé bá imú ilẹ̀ Yorùbá ní gbogbo ẹ̀ wọ́n pè wá wọn pè wá a máa dá sí i
a máa dá sí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí bàbá ẹ má bínú ó dà gẹ́gẹ́ bí ajẹ̀bí mámọ̀ tí ń kógun jà lónìí ẹ dákun ẹ jẹ́ kí n rí mi pa gbogbo lé so please ẹ jẹ́ ká já mi lórí ẹ̀ tẹ́yìn ò bá tí ì heal tẹ́ ẹ̀ bá tí ì ready ẹ fi àwa ta ti ready sílẹ̀ ẹ bá wa lẹ́nu ẹ má bínú o mo ṣe bá gbogbo lé ẹ ṣeun. ẹ ṣe ẹjọ́ torí kí àwọn èèyàn wa tí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ kí wọ́n tó máa wọlé ẹjọ́ ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ sódà tá bá ti ń sọ̀rọ̀ a lè máa step down fáwọn kan because àwọn èèyàn pọ̀ ní ọ̀hún yìí tí wọ́n fẹ́ wọlé bàbá Kọ́ráyè mo rí pé fẹ́ bá wa sọ̀rọ̀ sà. ẹjọ́ èèyàn wa mo ń bọ̀ sà ẹjọ́ ká tó máa lọ ẹjọ́ ẹ dákun ẹ má bínú torí pé bóyá kúrò ní ojú ọ̀gbẹ́gẹ́dì pé wọ́n ń wò mí mò ń wò ẹ̀ kò túmọ̀ sí wípé wọ́n ti dá wa bọ́ ká máa lọ nìyẹn o gbogbo ń tá a bá gbọ́n bí tó máa ṣe wá láǹfààní ni o torí òní wa kọ́ o torí ọ̀la ni o ẹ ṣe ẹgbẹ́ òǹsókè brọ́dà mi. bàbá mi ẹ kú ètò ìyá mi Múlíká Prophet Walter mo kí gbogbo lé ilẹ̀ Yorùbá gbé gbogbo wa kò ní gbé ọ̀dàlẹ̀ nìkan ṣe rí Yorùbá ní ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ̀ tẹ bá wo ogun tí Russia àti Ukraine jà lé ni kí ni nǹkan tó fa ogun yẹn NATO fẹ́ set up military base sí Ukraine tí ó dẹ̀ ti wà nínú agreement àwọn USSR nígbà tí wọ́n fẹ́ pín wọn pé wọn gbọ́dọ̀ aláòrò ẹ̀ so torí Russia mọ̀ pé tí NATO bá ti lè ní military base ní Ukraine ó máa easy fún NATO láti attack Russia reason tí wọ́n ṣe ń jagun nìyẹn ẹni tó bá sọ pé nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní ààlà ti tàwa nílẹ̀ Yorùbá kò kàn wá ẹni yẹn ò tí ì ṣetán fún òótọ́ ọ̀rọ̀ ni o ẹni yẹn ò tí ì ṣetán fún òótọ́ ọ̀rọ̀ because àwọn ará bíi they are very systematic nínú gbogbo nǹkan tó ń ṣe ẹ wo àfi bí wọ́n ti bẹ̀rẹ̀ kò kàn wá ìlú kò kàn wá láàlú látijọ́ ẹ̀ tó fi dé Kwara ò kì í ṣe Kwara ló ti bẹ̀rẹ̀ o wọ́n ń ṣe ń Benue kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó dé Kogi kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó wọ Kwara díẹ̀ làwọn pípù yìí náà ń tọwọ́ bọ̀ wá lójú náà ń tọwọ́ bọ̀ wá nímú náà ń tọwọ́ bọ̀ wá lẹ́nu tá a bá wá sọ pé àtòrí pé àwọn kan sọ pé kinní kan kì í ṣe nítorí tàwọn kan kì í ṣe nítorí tàwọn nìkan because tí ọ̀ràn yẹn bá délẹ̀ tán ṣé yóò mọ̀ ní tàwọn nìkan ta ni ò kí ń travel káàkiri ilẹ̀ Yorùbá ta ni ò kí ń travel káàkiri àbí ṣé yóò sọ pé torí pé kinní ẹlòmíì tó jẹ́ pé àti jẹ àti mú ẹ̀ ibi ìrìn àjò ló wà ó gbọ́dọ̀ travel kó change location so tí wọ́n bá wá sọ pé kò sí nǹkan tó kàn wá pẹ̀lú ti Kwara ẹ tó ní láti travel kó gba Kwara kọjá síbi tí ó ti rí ọrọ̀ ajé tiẹ̀ kọ́ so fún díẹ̀ yìí we have to start sensitizing our people pé nǹkan tó ń bọ̀ yìí táà ń pariwo látijọ́ táwọn èèyàn ò understand ẹ̀ tán rò pé bóyá fún nǹkan míì ni ó ti súnmọ́ wa tán wọ́n dẹ̀ ní dùgbẹ̀dùgbẹ̀ tó mì lókè tó bá já tán yóò tabára lé yóò tabára oko àwọn tí kò yé àwọn tí nǹkan yìí àwọn tí ò yé àwọn ló pọ̀ jù because àwọn people yìí wọ́n lè plan nǹkan for thousands of years díẹ̀ náà dì pẹ̀lú àwọn Haúsá tán ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní Haúsá lónìí wọ́n pa Haúsá ṣeré ní ìmáàmù Haúsá tó bá sọ̀rọ̀ pípa ní tó bá ti against the ideology wọn Nàìjíríà brother mi kan sọ̀rọ̀ bíbá lẹ́ẹ̀kan pé Nàìjíríà pé a ní Arabic kinní kan lára owó wa ó wà lára flag coat of armour Nàìjíríà ló lọ sign fún àwa la fẹ́ join OIC ó dẹ̀ ní terms and conditions téèyàn fi máa ń join OIC Organization of Islamic State àwa la lọ sign fún so ìgbà tá a dẹ̀ ti sign fún ó ti ní terms and conditions tó máa bá dé torí wọ́n máa fowó ràn yín lọ́wọ́ wọ́n máa fi oríṣiríṣi nǹkan ràn yín lọ́wọ́ ṣàríà wà lára nǹkan tẹ́ gbọ́dọ̀ allow ní community yín ní society ní country yín nǹkan tó bí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lónìí nìyẹn nǹkan tí ò yé àwọn èèyàn wa tán fi ń rò pé báwo ló ṣe rí bẹ́ẹ̀ kíní kan kọ Arabic sí arówó àwọn people yìí ti ń plan gbogbo nǹkan tó fẹ́ ṣe látọjọ́ tó ti pẹ́ àwa la rò pé wọ́n ní plan àwa là ń fi ọwọ́ yẹpẹrẹ mú là ń fojú tẹ́ńbẹ́lú nǹkan tó ń ṣẹlẹ̀ so fún díẹ̀ yìí ẹ̀yin èèyàn nǹkan tó ń bọ̀ yìí ó ní agbára gan we have to be ready anything can happen anytime òǹkàlùkù ẹ lọ máa múra kò dìgbà tó bá tó kò sẹ́ni tó ẹni tó máa connect everybody lọ máa múra go and prepare yourself
you have to go and prepare yourself. Lọ sí ilé yín, gbogbo nǹkan tí àwọn ará bí ti bú yẹn lọ wú jáde, nǹkan táwọn bàbá wa fi jàgbára wọn sílẹ̀ nìyẹn. Lọ ṣèwádìí nípa ẹ̀ kó wú jáde, nǹkan tó fi jàgbára wọn sílẹ̀ nìyẹn tẹ́ fi ń wò pé wọn a ti ń bá wọn gbé látijọ́ yìí. Wọn kọ́kọ́ jẹ́ ká mọ nǹkan tó fẹ́ fi Islam ṣe tẹ́lẹ̀, wọn jẹ́ ká kọ́kọ́ mọ̀, ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n pè fún wa. Díẹ̀díẹ̀ làṣírí yẹn ń tú. Tẹ́ bá bàbá mi Ifá mọ geography, mi mọ̀ bóyá observe Ifá tí bàbá yẹn ń kì ní ibi tí a ti kúrò lẹ́ẹ̀kan, mi mọ̀ bóyá gbọ́, ó dùn mí tí wọ́n jẹ́ kí n educate bàbá yẹn. Mo fẹ́ educate bàbá yẹn. Ìgbà tí Ifá ti wà notable tí wọ́n ti lè observe was 8,000 years ago. Táwọn tán ní àtàn kọ nǹkan pé àwọn Yorùbá wọ́n ní ìmọ̀ kan tí wọ́n ń pè ní Ifá tí wọ́n ti lè ṣàkọọ́lẹ̀ nípa ẹ̀ was 8,000. a ti ń ṣe before 8,000 years o. Ẹ má ṣì mí gbọ́ o, but nígbà tí àwọn kan ti lè observe internationally was 8,000 years ago. Quran àti hadith àti gbogbo ẹ̀ àti Islam kò tí ju 1,400 years lọ. Báwo ni ohun Ifá tó ti wà ní 8,000 more than 8,000 years ago, báwo ló ṣe dá ṣe bí nǹkan tó ń pè ní mọ̀lẹ́ ẹ̀sìn àwọn Málì ni? Ṣé àwọn Málì ti wá sí ilẹ̀ Yorùbá ń gbà yẹn? So ń lẹ́ fi máa mọ̀ pé àwọn people yìí wọ́n ti rárí wọ inú Ifá wa gan. Wọ́n ti tọwọ́ bọ àwọn nǹkan kan bẹ̀ nítorí pé àwọn bàbá wa nífẹ̀ẹ́, wọ́n rò pé kájọ kọ́mọ pọ̀lùbọ́ ni. So àwọn ti ní plan tán fẹ́ fi gbalẹ̀ tipẹ́tipẹ́ torí nǹkan tán ti ń ṣe káàkiri. Wọ́n examine ẹ̀ káàkiri gbogbo ayé. Wọ́n ti ṣe oríṣiríṣi nǹkan káàkiri gbogbo ayé. Wọ́n ti examine ẹ̀ káàkiri. So fún díẹ̀ yìí, nǹkan táwọn people yìí tán ní plan tán ń ṣe ni. Wọ́n ti gba gbogbo northern part of Africa 70 to 80% ní northern part of Africa ló ti di Arab. Bó ni ó ṣe jẹ́ pé tẹ́ bá gbẹ́sìn wá, a tún gbọ́dọ̀ di ara yín. 70 to 80% àwọn ìlú yìí ló ti di Arab. Arab ni second largest population in the world as ethnic groups. Àwọn ni the second Chinese, àwọn ni 1.4 billion. Àwọn Arab are 450 million. Wọ́n dẹ̀ ń ka Africa mọ́ wọn. Kí náà fi kọ́ńkà àwọn ìlú yìí tí ò bá ń ṣe Islam? Ẹ jẹ́ kí n mẹ́nu dúró báyìí náà, màá tún sọ̀rọ̀, ẹ jọ̀ọ́. Bàbá mi Àkọ́ráyè, sorry, àkọ́kọ́ra mo tún pé ẹ fọ́ àwọn geography òkè ògbólé, ìyá mi Múlíkà òkè gbogbo wa ní èdè tó lọ́lá jù lágbàáyé, àbọ̀rọ̀ àbọ̀yọ̀. Kí n tó padà sọ̀rọ̀ bí tá a ti kúrò yẹn, ẹ jẹ́ bàbá tó béèrè question yẹn, ó dà pé wọ́n ti kúrò, wọ́n ti lọ. Sẹ́rí kò kàn mí. Wọ́n wà bẹ́ẹ̀, wọ́n ń gbọ́ yín báyẹn. Ó máa ń padà kan ẹni tó súnmọ́ ni, ó máa ń padà kan ara lé ẹni gan. Nǹkan tí mo kàn lérò pa lè ṣe mí ṣe àwọn nǹkan lábẹ́lẹ̀ náà anyway. A lè gbálẹ̀ wá padà by guerrilla warfare, kò ṣe nǹkan tá a lè sọ lórí atẹ́gùn. Sẹ́rí ibi tí ó dé yìí, most people ti mọ̀ more than 5 years ago. Torí pé awakening ẹ̀ ò tí ì tó ló jẹ́. Bàbá mi, ó ti kọjá nǹkan tá a lè sọ lórí afẹ́fẹ́, ẹ má bínú, ẹja sọ tá a bá fẹ́. Babalátóyè, ok, Babalátóyè sà. Ẹ̀mí pé a lè gbalẹ̀ wa padà àbí? Tí n bá nǹkan tẹ́ sọ nìyẹn àbí? Ok, méjì ni sà, ẹ má bínú sà. Alákọ̀ọ́kọ́ níbẹ̀ ni wípé ẹ má bínú mi tó sọ̀rọ̀ sí lẹ́nu pé bàbá wa náà etiquette. So ẹ má jà á fi nǹkan kan pamọ́. Ṣé báyẹn fi pamọ́ látijọ́ yìí? Wọ́n ń fi ìyà tó pọ̀ jẹ wá. Ẹ wojọ́ tó gun yìí ti bẹ̀rẹ̀ látògùn ọdẹ́rìn lọ. Ọ̀yọ́ ilé àwọn ni wọ́n tú. Ọ̀yọ́ àkọ́kọ́ sọ́rí àwọn ni wọ́n tú. Àwọn ni wọ́n fi ète náà fi gba Ìlọrin lọ́wọ́ Àfọ̀njá. Kí lẹ̀ fi pamọ́? Kí ló kù tó yẹ ká ṣe tá a ti ṣe? Ẹ jọ̀ọ́. Kò ṣe pé báyà fi pamọ́ náà bẹ́ẹ̀ torí àbá àmọ́ àwọn àsáwọ̀ láàrin wa tó wà ní comment section and the rest of it. Kákókó tiẹ̀ kò tí ì yẹ kí n sọ̀rọ̀, ẹ má bínú sà. Bàbá mi, ẹ má bínú sà, kò tí ì yẹ kí n sọ̀rọ̀, ẹ má bínú, ọmọ yín ni mo jẹ́. Ẹ jẹ́ ká go ahead. Ìkànnì tá à ń ṣe lénìí, ìwọ olórí ibú tó ń mú yàn káàkiri, má wàá fẹ́ni tó ní platform, èmi ni kò wá mú tó fẹ́ gba bá rẹ̀ dá. They charge me on abstention now. When did this start earlier last year? Bàbá kò sí ẹ fi pamọ́ mọ́, àwa ti ready. Ẹgbẹ́ mi sí bí screen èmi mò ń sọ̀rọ̀ o. So mi ò ń sẹ́ni tó máa ń sí lára àwọn òkè òkun tẹ́ ẹ̀ máa ń bú. Tó bá gba bá rẹ̀ dá máa bọ̀. Tó bá gba bá ńlá bá rẹ̀ dá becoming. Ṣé fi pamọ́ mọ́ náà? Last year, kó tó gbìnà yá tó lé, we spend no more than 9 million naira now. Tọ́láwọn ò fẹ́ rí Sunday Igboho nílẹ̀ Kwara. Sunday Igboho, bàbá Èkìtì gbogbo yín lẹ̀ ń gbọ́ mi. We talk.
They say they don't want to see you. 80% ọba Kwara South wo ló ń gbèlú ẹ̀. 80% ni mò ń sọ o. Mo ṣe 90. Including Elesa Òkè Ọ̀dà rílẹ̀ wà ń kúlà àbúrò mi ní ẹ́ ó dẹ̀ mọ̀ mí mo mọ̀ ẹ́. Èwo ló lè lọ bí pàdé bá bá ńlá ìdákóso lù yín lẹ́nu. Wọ́n lè má ju kùrùkẹ̀rẹ̀ orí burúkú káàkiri. Including Ekiti South, mo dẹ̀ pariwo ń gbà yẹn, I come out and I don't hide myself, that's me. Mo ní tó bá ti wọ Kwara South, tó ti wọ Ọ̀ṣun, tó ti wọ Èkìtì, tó ti wọ Kogi. Ṣé bó ní ta ṣe ń gbà yẹn? Olórí burúkú yín, ẹ̀yin tẹ́ fi ń gbowó tẹ́ fi ń lu jìbìtì ń gbà yẹn, àmọ̀ náà. Ẹ̀yin ẹlẹ́kùn èké àmọ̀ yín náà. Bàbá wa Ifeanyi geography ẹ̀jẹ̀ kẹ́lòmíì sọ̀rọ̀. Ó ti tọ́ àsìkò gbangba. I fronted then, I will front today. And I will front forever. I will front forever. Tí kú eléyìí ò bá pa mí, ṣé kù kọ́ ló máa pa mí ni? Kọ́ ló máa pa mí ni? Bàbá, àfi kankan pa mọ́mọ́. Kọ́ máa bọ̀. gbogbo lé o. Bàbá Prince, ẹ má bínú sà, ẹ má bínú sà, ẹ má bínú sà. Bàbá Ọlátóyè ni wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́. Bàbá Ọlátóyè ni wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́, ẹ má bínú. ṣe rí àwọn bàbá wa máa ń sọ kíní kan. Bàbá Prince ṣẹjọ jẹ́ kí n sáré sọ̀rọ̀. Ẹ rí àwọn bàbá wa máa ń sọ kíní kan, wọ́n máa ń pè ní àfiwé ọ̀rọ̀, àṣàyàn ọ̀rọ̀ náà máa ń pè. Wọ́n ní tí kàkàká dọ̀bálẹ̀ fún Gàmbàrí kakúkúkú lọ́jú ká gbọ̀nà ọ̀rọ̀ lọ. Èmi mọ̀ pé a lè ṣe by guerrilla warfare, a lè ṣe dáadáa. Yorùbá lè ṣe é torí àwọn alábọ̀dé tó pọ̀ náà. Ẹ má jà máa lè dèbò, ẹ má jà lè dèbò, kọ́ bàbá àtàkì program wa, ẹ má jà máa lè dèbò, ẹ lè dé Yorùbá. Ok. Bí Yorùbá ṣe máa ń sọ, báwọn bàbá ṣe máa ń sọ, wọ́n ní ọgbọ́n inú alẹ́. A máa gbà padà pẹ̀lú ọgbọ́n inú alẹ́. Ó ṣeé ṣe, ó tiẹ̀ possible, ó máa ṣeé ṣe ni. Tí gbogbo àwọn ọmọ Ògbómìnà bá rárédè láti dúró, àwa Ifẹ̀ náà máa dúró, Ifẹ̀ ni mí. A máa dúró tì wọ́n, wọ́n á gbà padà pẹ̀lú ọgbọ́n inú alẹ́. Ìbẹ́ ènìyàn ló ń wá, wọn ń ṣàlùjọ ọ̀nù náà, wọ́n dẹ̀ máa tán. Ìkọ̀kan lọ́mọ ọwọ́ yọ, wọ́n á yọ oníkọ̀ọ̀kan. Táwọn ọmọ Ògbómìnà tán ń gbọ́ mi báyìí, tán bá ti lè dúró, ṣebí àkáǹtì mi nìyẹn. Ọgbọ́n inú la máa dà. Ènìyàn ló wá lọ́sọ̀ọ́ bàbá ṣí ẹ̀ kó lọ fà. Kò sọ́gbọ́n kankan tí wọ́n lè dẹ̀rù bà wá mọ́, àfi àwọn alábọ̀dé àárín wa lókù. Tó ṣeé ṣe ni kò sí nǹkan tẹ́nìkan fẹ́ ṣe. Torí ó ti tó àsìkò tí jẹ́ pé àwa la máa gbára wálẹ̀. Ìjọba ò gbá anybody lẹ̀. Ìjọba ò lè ké pé anybody pé ẹ dúró ẹ má bínú. Mo kẹ́yìn bàbá. Bàbá mi ẹ jọ̀ọ́ má bínú. Ṣé ń gbọ́ mi? Bàbá mi ẹ jẹ́ ńlá lẹ́jọ́. Ẹjọ́ torí Ọlọ́run sà, bàbá Prince ẹjọ́ ẹgbọ́n sókè sà. Ok. Mo rò pé Bàbá Ọlátóyè ń sọ̀rọ̀ lọ́wọ́ sà, àbí? Bẹ́ẹ̀ ni mo kàn dákẹ́ fún wọn díẹ̀ ni. No, bàbá wa ẹ gúnlẹ̀. Ẹ bá ti play, ẹ máa bọ́ sọ́dọ̀ wọn. Ẹ jẹ́ sáré sọ̀rọ̀. Bàbá Máyégún, tí Bàbá Ọlátóyè bá ti sọ̀rọ̀ tán, á lè ṣí ẹ̀rẹ̀ ẹjọ́. Ìkejì, sẹ́rí bàbá Àkọ́ráyè, ẹ má wulẹ̀. Ẹ má gbé òlòlò fọ́ọ̀n tẹ bá dé orí péjì mi gbà mí, ó dàgbà ti drop. Sẹ́rí nǹkan tẹ́ fẹ́ sọ mi ò ráyè gòkè ní nǹkan tẹ́ fẹ́ sọ bẹ̀rẹ̀ tí bí Ifeanyi geography bínú jáde. Ó yẹ ká là mọ́lẹ̀ lójú ọ̀gbẹ́ni yẹn ni. Ọ̀gbẹ́ni yẹn ò mọ̀ pé Fúlàní lòun. Ó ṣe gbogbo ọmọ kóòtù òjìrè náà ni ò mọ̀ pé Fúlàní làwọn. Inú ẹ̀jẹ̀ wa ló máa ń wà tó bá jẹ́ Fúlàní tó ò ṣe Fúlàní. Ifá tó ń kì yẹn, ó mọ̀ ọmọ dúró lé lórí ni irọ́ ló ń pa fún wa, ó ń díbọ́ ni. Tó di eyín Ifeanyi geography, ẹ bá ti rú èèyàn bẹ́ẹ̀ níjọ́ mi, ẹ ti mọ orí ìyà tó jẹ́. Ifeanyi geography ẹ bá ń pàtàkì fún bàbá mi. Ó ti yẹn bó ṣe rí nìyẹn, bàbá ńlá bàbá kú Fúlàní ni, ó kàn pèrè lọ́mọ rẹ̀ mọ́ ni, irọ́ ló ń pa. Ẹ ṣeun gan, ẹ jẹ́ kí bàbá kìnìún gbó sókè, a ṣì wà lórí program. Prince. Bàbá Prince, tí Bàbá Prince bá ti sọ̀rọ̀ tán ká máa lọ sọ́dọ̀ Máyégún. Ẹ káàsán. Ok, ògbólé. Ẹ káàsán sà Máyégún. Ẹ káàsán, ẹ kú ògbólé, ẹ kú ohun. Ifeanyi geography mú kí n jà bàbá mi. Ìyá mi mo kí n bẹ̀ yẹn dáadáa o. Ìyá mi Múlíká. Ẹ kú gbìyànjú, Ọlọ́run á kú wà pẹ̀lú gbogbo wa, kọ́kọ́ ní ṣe wá kò ní ṣẹ̀mí wa. Ok, mo kí gbogbo lé o. Kìyà Múlíká délẹ̀ ní ìjó dáhùn ìdílé dáadáa. Mo dẹ̀ kí ẹ̀yin. Kìyà Múlíká délẹ̀ ní ìjó dáhùn. Hello, ṣé ń gbọ́ mà? Ṣé ń gbọ́ sà?
ẹjọ́ kí ló tá à ń ṣe programu yìí báyìí ṣe nẹ́tíwọ́ọ̀kì yìí ò da ẹjọ́ bá wa power tap ẹjọ́ ẹ má yẹ kíkiní ìjà wa dànù ẹ bá wa power tap ẹjọ́ ẹ fi yẹn náà ràn wá lọ́wọ́ we are 68 people here ẹjọ́ ẹ bá wa power tap ẹjọ́ ìpòsì yẹn gan náà kéré nẹ́tíwọ́ọ̀kì máa dà wá láàmú báyẹn ẹni tó wà lójú kámẹ́rà mi yìí bí kíní ṣe show níbẹ̀ yìí bó ṣe jẹ́ irú kọ́lọ̀ báyìí ó máa tiktok wọn nífẹ̀ẹ́ gbà power tapping comment òun ló máa jẹ́ kó ká lè stay ká lè gbádùn ara wa ẹ bá wa power tap ẹjọ́ prince ti bọ́lẹ̀ ni ọyá bàbá Máyégún ẹ̀gbọ́n sókè. ṣe rí nípa ìwọ̀nba nǹkan tí mo gbọ́ níbí báyìí ó mú mi lómi ó dẹ̀ ó tọ̀ṣe ọkàn mi gan in fact kò ń ṣe gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ní nǹkan yìí ń ṣẹlẹ̀ sí ṣùgbọ́n tí n bá pè lọ́tún tí n bá pè lósì àwọn Yorùbá ẹgbẹ́ wa yìí náà tí n bá sọ̀rọ̀ bá wọn rẹ́rìn wọn á yín mú sí mi èmi dẹ̀ mọ̀ pé àwọn Yorùbá abàjẹ́ kínní kan tó bá ti ní 20,000 lápò àfẹ́ kú èmi kẹ̀ mi lè jáde o màá jẹ́ èmi kẹ̀ kí ló lè fa ni pé àwọn ìjọba tá a ní náà pẹ̀lú ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kó yé wa ni pé bàbá tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn pé kó kù síkùn ọ̀rọ̀ ni o ṣùgbọ́n tó bá tẹ́ pé ẹni tó mọ̀ pé wọ́n fẹ́ dúró sílẹ̀ Yorùbá pé wọ́n fẹ́ bá wa fẹ́ jagun yìí afẹ́ jàlájà yìí ẹ jẹ́ bójá fájọmọ ọjọ́ ìlànà máa mú nọ́mbà fún tá a máa pera wa àwọn Ìjẹ̀bú lèmi wà àwọn ọba níṣẹ́ ṣe àwọn ọba tá a ní kò sí kọ́ta lè ṣe lẹ́yìn ọba o àwọn ọba wa kò sí kọ́ta lè ṣe lẹ́yìn ọba wa o bàbá ìlú tó bá ti wà tó bá ti tó ní ọba tó níjòyè bójú èèyàn mẹ́wàá péré náà yanra wọn kí wọ́n lọ bá àwọn ọba yẹn Anúlọ́dẹ Anágbẹ́kọ̀yà níbo làwọn ọdẹ àtàgbẹ́kọ̀yà wà ṣó ti yẹyin tábàyọ àwọn olóyè tábàyọ àwọn kọ̀ọ̀kan wọn á lọ bá gọ́vnọ̀ bọ́sì kò sí kan téèyàn kan fẹ́ ṣe lóòótọ́ tó wá ní kájà kó ní ká kújà fúnrí ara ẹ̀ kò sẹ́ tó lè jà fúnrí ara ẹ̀ o. mo sọ́ọ̀rì láti ìtajà tí yín bàbá mi mo sọ́ọ̀rì mo fẹ́ fi kún ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ ní sàn. ẹ má bínú o mi ò tó bẹ́ẹ̀ o gbogbo ilé mo kéré wájú gbogbo yín olórí ibú àwọn ọba ṣé bá ti mú mẹ́ta nínú wọn nílẹ̀ gbóná àmọ́ ọba aláàbẹ̀ náà tó bá ná $90 million cash lọ́wọ́ ìyàwó ẹ̀ ó dẹ̀ ní statement conventional statement tó ṣe fún ìjọba bàbá mi ìjọba mute ẹni tó ń sọ̀rọ̀ yẹn mo fẹ́ fi kún ọ̀rọ̀ tí bàbá mi ń sọ ni mi ò tó interject yẹn ọmọdé ni mí sà ọba aláàbẹ̀ $90 million cash $30 million in the bank account SSS gba kéèsì yẹn àwọn ọ̀rọ̀ kan wà tí ọ̀pọ̀ dandan ká sọ lábẹ́ aṣọ èmi ni mò ń sọ̀rọ̀ mo dẹ̀ sọ pé ní kéèyàn ọmọ mú yàn fẹ́ni tó ní platform èmi ní kẹ́nìyàn wá mú tó gbá bálabàbà rẹ̀ dáa káwá dìbọ́ǹkì ọ̀rọ̀ tí mo sọ mi ò fẹ́ polówó báǹkì ni ìgbà tá a rò pé ó ti lọlẹ̀ tá a ṣe tó yẹ a ṣe ń gbà ya màmọ́ tá a rí náà a màmọ́ tá a rí so bàbá mi ẹ máa sọ̀rọ̀ yín lọ olórí ibú àwọn òde ọba wo ni ẹ ní sùúrù bàbá ẹ ní ẹ ní sùúrù sẹ́ àwọn ọba gbogbo wò. kí wọ́n tó continue nẹ́tíwọ́ọ̀kì yóò dá ẹ bá wa power tap ẹjọ́ bàbá ọmọọba ẹ má bínú sà kí bàbá Máyégún tó continue bàbá Máyégún àwọn ọba tẹ ní ká lọ fọ̀rọ̀ wa lọ ká lọ kó síwájú àwọn ni wọ́n jọ ń pín ránsọ̀mù yìí àwọn mẹ́ta ni wọ́n mú yìí torúkọ wọn wà nílẹ̀ gbàgàrà tẹ́jọ́ wọn wà nílẹ̀ ẹjọ́ yìí irú wọn náà látò lọ mọ kọ́rọ̀ wa síwájú. tó bá wá rí bẹ́ẹ̀ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kò ń ṣe ọ̀tá máa sọ́n bí báyìí. Yorùbá ni yín ó yé mi bàbá mi ó mú mi lómi gan ó ti rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ ti rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣé mo fẹ́ kẹ́ mọ̀ pé níjẹ̀bú tí mo wà yìí gan ìjẹ̀bú tí mo wà yìí gbogbo surroundings náà ti wà àwọn ará abítà sọ yìí wọ́n ti wà káàkiri gbogbo ìjẹ̀bú mi lè parọ́ fún yín ẹ̀rù ń bá. sẹ́lẹ̀ fún mi ní ìṣẹ́jú kan sà tẹ́bẹ́ kúrò lọ́dọ̀ Gbolú tẹ́ ń lọ sí ayé pé wọ́n mú màálù Fúlàní náà sọ 250,000 èmi ni mò ń sọ̀rọ̀ o n tó sojú mi ni wẹ́ DPO tó bá bí bàbá ńlá bàbá ẹ̀dá máa bọ̀ ń bí báyìí so yẹ kó settle matter yẹn ni so I'm not talking of when I'm from Kwara South òkè ọ̀dẹ̀ dẹ̀ ilé mọ́kúndùn mi lójú ni ilé ìyá mi ọmọ Ọ̀yọ́ ni mí so and I well travelled due to iṣẹ́ tí mò ń ṣe ní ìṣiṣẹ́ olè náà DPO Odò Gbolú tẹ́kọ̀ police barrack tó wáyé pé Ìjẹ̀bú ni yín tòótọ́ tẹ́ bá ti kúrò nídùú odò tẹ́ máa ń bọ̀ yẹn tẹ́ ń lọ sáyé pé bẹ́ẹ̀ni mo mọ tí mò ń sọ sà so bàbá mi ọ̀rọ̀ Ìjẹ̀bú ni mí Ẹ̀gbádò ni mí kọ́ lélẹ́yìí kí báwo la ṣe lè ṣe tó lè rọrùn ẹ jẹ́ ọyẹ́ mo fẹ́ gbọ́ ṣé ká sọ̀rọ̀ lẹ́yìn ètò ni tó náà tó ń gbọ́ wá ń sìn ẹlẹ́bọ̀dé wà náà wọ́n tó ń gbọ́ wá ń bí ẹlẹ́bọ̀dé pẹ̀lú àwọn tó ń gbọ́ wá ń bí Fúlàní wà náà tó ń gbọ́ wá ń bí. sọ sẹ́ kọ́mọ̀ pé ẹni sùúrù kọ́mọ̀ pé kún kalẹ̀kùn àwọn
ok bọ́bá ti ìdá jẹ́ pé bẹ́ẹ̀ Yorùbá ikú kalẹ̀kùn rẹ tó gbá gbọ́dẹ bàbá wa tó gbẹ́tò kalẹ̀ ṣé kò mọ ohun tó ṣe ni ṣé kò mọ ohun tó ń ṣẹlẹ̀ sóhun ni látìgbà tó ti forí ara ẹ̀ rọ láti ẹ̀ṣẹ̀ mi mọ ohun tó ṣẹlẹ̀ sí mi ni ẹ bá bàbá mi sọ̀rọ̀ torí o fẹ́ lọ lé ẹni sùúrù o ẹ máa gbọ́ mi o fẹ́ lọ lé oyin lóko rẹ ọwọ́ tẹ lọ́fíńdà sétí oní ọ̀pá ọ̀ sáwọn tá a fẹ́ lọ lé àwọn pípù yìí sáà fẹ́ mú pọ̀pá ọ̀rẹ́ dání lásán ni a lè mú pankẹ́rẹ́ dání náà ẹ̀yin tẹ́ ẹ̀ sọ̀rọ̀ yìí bàbá mi mú kóòtù òjìrè gidi original Yorùbá ni mo ń sọ fún yín mo sọ tó ná mi necessary cash ni mo ń sọ fún yín every week mo wà ní Kwara wọ́n wá bọ́ sí Kwara North wọ́n gbogbo ẹni tí ò bá ti lè tákù mi tó lọ́rọ̀ sọ tó bá ti lè gòkè wọ́n máa lè ní ọ́ mo sọ pé ó ń bọ̀ lẹ́kìtì o ó ń bọ̀ lọ́ṣun o àwọn fídíò mi wà tí wọ́n bàbá ó ti wà káàkiri gbogbo tẹ́lárọ̀ kan ó ti wà káàkiri gbogbo bẹ̀rẹ̀ ẹni sùn bàbá mi jẹ́ ń sọ̀rọ̀ sẹ́ èmi tìjẹ̀bú tó sọjú mi ni mò ń sọ fún yín yẹn police area command tó wà ní division tó wà ní after Odo Ògbólú yìí tó sọjú mi ni mò ń sọ fún yín yẹn mi ò sọ̀rọ̀ gómìnà mi ò sọ̀rọ̀ yọ nìkan náà I'm talking of Yorùbá in general n tẹ́ ẹ bá lè fi ràn wá lọ́wọ́ we are stand we have a warrior sẹ́ni gbogbo àwọn tẹ́ bá máa rí kábẹ́rà pé ní ẹ mo ṣe kinní kan bàbá ẹ bá mi ẹjọ́ àgbẹ̀gbẹ̀ mi síbi screen tẹ́wọ́ ní pé ní ẹ̀rí kinní kan ẹsẹ̀ kinní kan kọ́lá sọ o ẹgbẹ́ kó lórí ibú rẹ kọ́ wá máa lọ wá fi wá sòṣèlú àṣọ yẹn o Yorùbá lọ́mọ ogun gidi àní tó pọ̀ gbogbo ọ̀nà ni mo fi sọ ẹwẹ́ mi ò rí kinní yìí ṣe jàre kinní ìwèrè kámẹ́rà yìí èmi ò rí ṣe gbogbo tá a níra nídìí political. Bàbá Mobasa ẹ ṣé gan bàbá Máyégún mo fẹ́ kẹ́ ọ̀pọ̀rọ̀ tí ní àwọn tí mo kọ́lẹ̀ nínú gbólóyin bẹ́ẹ̀ bí méjì báyìí so mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ lórí àmọ́ ìfẹ́ interject yín so mo fẹ́ kẹ́ délẹ̀ kí n tó sọ̀rọ̀ lórí ẹjọ́ ṣé gbọ́ mi sà. àgbọ́yé nípa nǹkan tí mo kàn fẹ́ sọ náà nìyẹn ṣe mọ̀ pé afẹ́fẹ́ lóòótọ́ nǹkan tí ẹ̀ ń sọ ó mú mi láyà wa náà ó tiẹ̀ mú mi láyà mi gan ojoojúmọ́ mi lè sùn ó kàn máa ń wò pé kí ló ń ṣẹlẹ̀ gangan ṣàbí kò ń ṣẹlẹ̀ Yorùbá ìnáwó bí wá sí ni ṣé bó tẹ̀ ṣe máa wà lórí máa lọ rèé nǹkan kan ṣẹlẹ̀ lójú mi ní last week tí mi gbọ́dọ̀ parọ́ fún yín mo ti sọ lórí ètò yìí rí ní orí ètò ọ̀rọ̀ Yorùbá tí mo ní nígbà tí Yorùbá tó wà ní títì tó fẹ́ fún ọmọ tó fẹ́ fa Haúsá ní tíkẹ́ẹ̀tì táwùsá yẹn dẹ̀ gbaṣọ lọ́rùn ẹ̀ tó dẹ̀ fàyà pẹ́rẹpẹ́rẹ gbọ́dọ̀ ṣe fàyà pẹ́rẹpẹ́rẹ àwọn Yorùbá dẹ̀ ń wo Yorùbá ẹgbẹ́ ẹ̀ dẹ̀ ń wo Yorùbá yìí báyìí ó dẹ̀ ń wo báyìí títí tí mọ́lá yẹn fi lọ gbé sójà wá ní báràkì ńlẹ̀ sí i ká ní sójà yẹn ò ṣe ọmọlúwàbí ni wọ́n máa gbẹ́rù ọmọ Yorùbá yẹn lọ ni àwọn Yorùbá dẹ̀ dúró báyìí wọ́n dẹ̀ ń wò báyìí wọ́n dẹ̀ ní nǹkan níbi so àwọn ará bí yẹn àwa Yorùbá fúnra wa ṣe rí Yorùbá lọ́ta Yorùbá gẹ́gẹ́ bí nǹkan táwọn èèyàn ń sọ ṣùgbọ́n Yorùbá tó bá dára ẹ̀ lójú Yorùbá tó bá dára ẹ̀ lójú ẹ jẹ́ ká pàdé gbangba ká búra kò sẹ́ni tí ò lè dúró ìbúra máa ń tẹ̀lé tó dẹ̀ dájú torí Yorùbá lọ́ta Yorùbá somi ní sọ́jú yẹn lọ kíkẹ́ òjì tó kù máa gbé kùn. Bàbá Máyégún ṣe rí ọ̀rọ̀ méjì tí mo kọ́lẹ̀ nínú àwọn ọ̀rọ̀ yìí bàbá Prince Ọlárìnwájú ẹ má bínú àwa kọ́ la já yín nẹ́tíwọ́ọ̀kì ọ̀dọ̀ yín ni ò dáa bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ àgbọ́ nẹ́tíwọ́ọ̀kì yóò dáa ẹjọ́ bá power tap ẹjọ́ ẹ ràn wá lọ́wọ́ ẹni tó bá ti gòkè bá mú túmọ̀ ìkálíbà gbádùn ara wa níwọ̀nba ẹjọ́ ẹ ṣe. Bàbá Máyégún ibi tẹ́ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín ni wípé ká gbọ́dọ̀ ṣe nǹkan kan nílẹ̀ Yorùbá yìí ká wá yọ àwọn lọ́balọ́ba lẹ̀ ẹ̀sà ọba mẹ́ta nínú ibi tí àwọn agbésùmọ̀mí ń wọ̀ tí wọ́n ti ń ṣiṣẹ́ tí wọ́n ti ń ṣọṣẹ́ wọn tí wọ́n ti ń dá àwọn ìran Yorùbá lóró tí wọ́n ti ń pa wọ́n lẹ́kún tí àwọn Yorùbá ti ń sùn nínú àgbàrá ẹ̀jẹ̀ wọ́n ní àwọn ọba láwọn ìgbèríko kọ̀ọ̀kan níbẹ̀ mẹ́ta ni wọ́n mú táṣìírí wọn tú kí wọ́n tó lè mú wàá bàbá tú bàbá Máyégún tìrí ọba ẹni tó jókòó sórí àpèrè ọba tó ń ṣàgbèrè gbà wípé ẹ má wọrí ìrọ̀lẹ́ ọ̀la ni kẹ́ wá ṣàwọn pé yóò ti tilẹ̀kùn ẹ̀ lẹ́yìn yóò bìlíìfù pé tó bá pa àwọn èèyàn tán wọn à ní jálẹ̀kùn tòun náà wọlé ẹ mọ̀ pé kò ní jẹ́ kọ́ ọmọ rẹ̀ ó bọ́ta lásìkò gbà yẹn
bẹ́ẹ̀ nìkan bá sọ fún un tó bá láyà tó lórí láyà tó ní kinní kan tó lè fi dìbẹ́ǹdì rẹ̀ tó bá sọ fún un pé bàbá ẹ má fẹ́ fọkàn yín balẹ̀ wọn lè wá bí nínú kan trap ẹni yẹn àbí kan jẹ́ kó jásìkò tí ò ní sílé ló fi jẹ́ wípé lójú àgbà tá a gbọ́dọ̀ fọ̀rọ̀ wa lọ ìta torí ẹ̀ wá síbí àwọn èèyàn ò tí ì gẹ̀tẹ̀ Yorùbá máa ń pe kinní kan ní kùkùlájà ẹ dá kùkùlájà mú wọn ẹ tí ì dé àmọ́ kán máa gbúròó pẹ̀ ń bọ̀ ẹ dá kùkùlájà mú wọn tó bá yẹ péré náà máa sá kán máa ṣàǹṣó tó bá yẹ pé fífò náà lè fò kán máa fò ṣó ẹni tí ò bá dẹ̀ tó bí ṣe ń pera rẹ̀ kò ní bọ́ sórí gbangba ayé báyìí kó sọ fún ẹ pé ẹni máa ń sọ mẹ́wàá ń bọ̀ n ta fẹ́ ẹni tí ó sọ̀rọ̀ ń bí n ta sọ ni wípé ṣé Kwara South ṣáwọn ọmọ ìyá wa ń bẹ̀ yẹn a ti ṣetán a fẹ́ jìjàgbara bójọkùnrin ni bójóbìnrin ni bójó nílé ni bójàlejò ni bójó lágbára bójó lóṣèlú ló bá wà ń di kínní gbogbo wọn ti kà báwọn bọdún gbà tá a bá dé à ń bọ̀ kò ní pẹ́ mọ́ àti dé tòsí àti dé góńgórí mú wọn n ta kírètì kínní ìfún nìyẹn n ta dẹ̀ máa sọ nìyẹn kì í dẹ̀ ṣẹnu lásán kì í ṣẹnu lásán. bàbá mi Ifeoma geography kò pọ̀ nínú akin téèyàn máa bí bàbá mi mute sir. Akíkanjú ọmọ níṣe o akínni ẹni tó bí ẹni tí ò mọ sin ya rẹ̀ tí ò ní sin bàbá rẹ̀ akínlò náà. I stand to be corrected. Ìyá Múlíkà obìnrin ọkùnrin ló yẹ kọ́lọ́run dá ẹ Ọlọ́run kan mú ẹ ó fi ṣe ó fọ́ obìnrin ni. I'm proud of you. I'm not single you out and I'm not buying you. Èmi ni mo sí kámẹ́rà yìí mi ò ever lo fake name rí gbogbo àkáǹtì mi mẹ́tẹ̀ẹ̀ta torí wọ́n fẹ́ gba eléyìí tí mo fi ń bá yín sọ̀rọ̀ yìí ni ìnà sòmù ní lákàǹtì mi kí ni wọ́n fẹ́ fi ṣe. Ẹ lọ wo ìgbà tí wọ́n sí kúrò ní Kwara South wọ́n lọ Kwara North. Tá bá ní Kwara North ẹ lọ wo Kìṣí sí Kàyàmá sí Wóró tí wọ́n ti pa èèyàn 1,250 táàdẹ̀ rí 1,250 mọ́ di bá ṣe ń sọ̀rọ̀ yìí. Ṣé Yorùbá kọ́ ni wọ́n ni? That is Ìbàrùbá ò dẹ̀ dalẹ̀ rí láyé kódà mo ò lè fọ́ òchì fún tápà tọ́lọ́wọ́ lọ́mọ Fúlàní tó padà wá délẹ̀ Ọ̀yọ́ ni ọ́ kọ́ fẹ́ bá mi ọmọ bí jiyàn ẹ má bínú sà come for me I'm ready. Èèyàn mélòó lè dúró bí Ifeoma geography ṣe dúró ètò láyé àǹkó bàbá gbogbo wọn ms bàbá ta ló lè dúró tẹ́lá bá sọ̀rọ̀ wọn ò náà lọ ìlú òyìnbó kò ní dáa fún ọ̀rẹ́ tó bá tún sọ bẹ́ẹ̀. Wọ́n rí i pé ní àti sinmi ẹ̀dọ̀ náà ṣe ń padà sí Kwara South báyìí o. Àwọn fídíò kan wà tó àgbà ká play ni ẹni tó bá lè wò kó lọ wo repost mi. Ọwá fall is as good as only number 2 if not number 1 ní gbogbo àgbáyé. A lè wo ọbẹ̀ mọ́nà gbogbo olúyàn ti dẹ́mtì gbogbo olú tó wà sọ̀rọ̀ ní ohun àrùn gbogbo olú tó wà sọ̀rọ̀ ní òkè ọdẹ gbogbo olú tó wà babaláwo tí ẹ̀sẹ̀ anybody ń bẹ̀ Sàgbẹ̀ Aláàbẹ̀ Gànmú etc. Torí ẹ bá sọ̀rọ̀ àwọn ẹlòmíràn báwo ni mo ṣe mọ̀ mo ṣe ní mọ̀ lé ìyá kí mọ̀ lé bàbá mi. Ṣé ìwà ni bá dọ̀yọ̀ Aláàfin tọ́lọ gbadé lórí kábíyèsí Ọ̀wàdì ni. Ni mò ń sọ fún bàbá tó ń sọ̀rọ̀ tó ní Jẹ̀bú làwọn ti wálẹ̀ kan ni mò ń ju òun expect wọn kó sọ pé irọ́ ni mò ń pa. Iṣẹ́ tèmi gbà ní àjò ni odidi gbogbo ẹ̀yin ọba àtẹ́míà tó lórí ibú tẹ̀wé láwà ní òfò dání ní Kwara South tẹ́lẹ̀ ẹ̀fẹ́ rí Sunday Igboho ní ilẹ̀ gómìnà nígbà táwa dìde wọn ṣe sọ fún bàbá ńlá bàbá yín tẹ́lẹ̀ ẹ̀fẹ́ rí mi. A ti kọjá ká máa ṣàwọn kan ká máa ṣe fídíò kí ni mo fẹ́ gbà nínú kí n máa ṣe fídíò pé nǹkan tí mo ṣe lélẹ̀ kí ni mo fẹ́ gbà ń bẹ̀ ni mo béèrè mi ò ní mo fẹ́ gbà ń bẹ̀ ṣùgbọ́n ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ̀ láyé jọ́hun ni o ní ìsìn gbogbo ara làádẹ́ẹ̀dẹ̀ o ọmọ ogun bẹ́ńlẹ̀ tá lè jà ẹ má sọ Sunday Igboho lẹ́nu ẹ jẹ́ káwa tó bí mẹ́ẹ̀ẹ́ ká sọ̀rọ̀ wa lẹ́nu ló bá jọ máa lè ní nìkan ló kù on the 18th Kwara South gómìnà forum security and race fund wà ń bẹ̀ mo post ẹ lọ bẹ̀ ṣùgbọ́n lẹ́yìn tá à ń ṣe yìí nǹkan mẹ́ta la fi ń ṣe aláwọn ọmọ ogun lábẹ́nú kò bọ́dọ̀ náà ká parí Ṣẹ́gun ẹ̀ ló lè gbójú jáde mọ́ iye gbójú jáde yìí ni èyí tá a ṣe ní last year ṣe é rójú mi tà ṣe mo publish nǹkan ni ṣùgbọ́n àwọn ọmọ ọkọ̀ báyìí wọ́n mọ̀ dìde bàbá Àfọ̀njá tó bá ń gbọ́ mi máa bọ̀ ń bí o kò yẹ bẹ́ẹ̀ kà máa ṣe kíní pé Àfọ̀njá kíní yìí o ẹ máa bọ̀ ní. Olórí ibú owó wo ni èèyàn fẹ́ fún wa gan tó bá support wa you are very good you are welcome it's never a crime I'm saying it
kí n ṣe bó díẹ̀. I'm saying it. Don't hold anybody responsible. What we are talking about, I'm front liner. And I have an evidence that I can back it up. Really one cooler. You are my follower, if you are hearing me. Ojoba Lora, so bí ẹrẹ kó sún ọ̀rọ̀ ni. So bí ẹrẹ kó sún ọ̀rọ̀. Pẹ̀lú tí ń ṣẹlẹ̀, ọlọ́rọ̀ ò le. So bí ẹrẹ, ẹlẹ́sà òkè ọdẹ, mú fún. I'm telling you proudly. Junior mi ló jẹ́ school now. Kábíyèsí ni ẹlẹ́ni mo gbọ́dọ̀ dọ̀bálẹ̀. Mi ò lè dọ̀bálẹ̀ tó lóòótọ́ dọ̀bálẹ̀ mi gbà. But I'm proud of you because o fowó jẹ́. Ìwọ ló kàn láti gbé fún ẹ. Torí tó kàn máa bá rẹ̀ lọ́sẹ̀ fún ẹ. We're talking of security of our people. Before I drop the mic, ẹ bá mi béèrè pé ní kíní tí wọ́n fi ń ṣe cement tí wọ́n lọ wà ní baba ńlá lálàgbé ṣàdí yẹn kí ló tí wọ́n mú truck Dangote kan yẹ látijọ́ yìí wọ́n kidnap wọn. Bàbá ẹ jẹ́ ká lómi sọ̀rọ̀. Tọ́gbọ́n àìtẹ́yọ̀ bá béèrè ọ̀rọ̀ á sọ fún lẹ́nìí. Fáwọn geography ẹjọ má bínú mo fẹ́ bọ́lẹ̀ mo fẹ́ sáré àtẹnsí yàn ẹ jẹ́ kí n mo ní ìdí nọ́mbà bóyá kí n díẹ̀ mo yàn kẹ díẹ̀ mo ní bọ́tú bàbá mi sọ yìí wà very important ẹjọ mo fẹ́ bọ́lẹ̀ ṣẹgbọ́ ẹjọ bóyá ká sọ̀rọ̀ lórí ó wà important o lẹ́yìn kí ní ìtàn jẹ́ ká sọ̀rọ̀ ẹjọ. ẹ bí sọpọ́ọ̀tì wa a lè kópa nkẹ́rẹ́ lọ ẹ bá mi rí Fáwọn geography Fáwọn geography is not a loser it's not a kind of. àjọ ṣe ni bá mi. God bless you sir I appreciate you sir. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ lágbára àwọn tó láyé. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa ẹ má bínú ṣẹ́rí méjì ni ẹni tí bàbá ń sọ yẹn pé tẹ bá ní tí ẹ fẹ́ fi ràn wá lọ́wọ́ kò ń ṣe pé bóyá ẹni tí ò bá kàn tí ò bá mọ̀ tí ò ṣojú ẹ̀ kò ní mọ̀ tó ń ṣẹlẹ̀ ariwo ẹyẹ oko lásán lẹ́nu mi ò rò páńpá àǹtí Múlíkà kí àwọn onílẹ̀ túbọ̀ kún yín sí ní kọ̀rọ̀ àti ní gbangba ṣàrà kan wà tó jẹ́ wípé in tó ń ṣẹlẹ̀ níbẹ̀ yẹn rí bí bàbá ṣe ń dárúkọ ẹ̀ ọlá pé tí mo kó lọ́wọ́ pọ̀ tábà tó ń di láìfún sí màá tó fẹ́ ṣe fídíò bẹ́ẹ̀ ní àfáà kan tó parọ́ níbì kan ẹ̀dígẹ́tì ẹni tó bá tó fẹ́ ṣe fídíò màá tó fẹ́ wá sí láìfù láti fẹ́ dìfẹ́ǹdì Kùránì kan ṣùgbọ́n ò jẹ́ kémi lè ha orúkọ sórí. ẹni sùúrù bàbá wa Fáwọn geography níta ẹgbẹ́ dání ló wọ́n fẹ́ tẹ̀kì 124 hours ó gbogbo program tẹ fẹ́ ṣe lọ sà. Ancestor ẹ káàbọ̀ sà. tẹ́mi Ancestor ẹ lọ sọ́ra yín o. rárá Ancestor wà ní comment section mo ń kí wọn. ẹ jọ níta ẹgbẹ́ dání ìjú tẹ̀ sọ́lọ o. ẹ ká sùn Fáwọn geography ẹ ká sọ sà so ẹ má bínú ẹjọ ká tó máa lọ sà brother mi so ká tó máa lọ kò ń ṣe gbogbo nǹkan lálẹ́ expose lójú afẹ́fẹ́ báyìí etiquette gbogbo nǹkan tá a máa sọ náà ní bá ṣe máa sọ ní àní sọ jù báyìí lọ ó ti yẹ yín báyẹn so a kàn fẹ́ kí awareness wà káwọn èèyàn mọ̀ torí ìgbà tẹ́ bá gbọ́ wúruwúru kan nǹkan kan ṣẹlẹ̀ sẹ́nìkan àbí kíní kan ṣẹlẹ̀ àbí nǹkan kan ṣẹlẹ̀ níbì kan kí ẹ lè bá mọ̀ wípé àwọn èèyàn wa so kò jù báyẹn lọ brother mi ẹ fẹ́ sọ̀rọ̀ sà. náà ẹ ti sọ díẹ̀ ní òsìn wípé nípa security movement ṣé gbogbo àwọn táwa ẹ̀ ń báyìí a lè trust ara wa àwọn kan máa wà ń báyìí tẹ́ kọ́ máa dalẹ̀ so gbogbo whatever tẹ́ bá máa plan advice èmi kan máa sọ ni pé bàbá mi dáàdì mi àná ẹ ká mú kí lẹ́ẹ̀kan sí o bàbá mi whatever tẹ́ máa plan ìbá ní kẹ́kú create group kan sórí WhatsApp kan tẹ́ máa mọ àwọn tẹ́ máa kó sílẹ̀ tẹ́ máa jọ máa plan ní tẹ́ bá dé ìbáyìí kan sọ generally ẹ má sọ planning ní síta because nínú wa bíbá ẹlẹ́bọ̀dé wà nù wà ń bíbá ẹ̀ kò yẹ yín tẹ́ pé wọ́n tẹ́ plan sí òfin ègè ní gbogbo ẹ̀ máa padà jẹ́ at the end of the day so nǹkan tẹ́mi kọ́ àìdí àti mo kàn fẹ́ múlẹ̀ ní because mo rí pé ẹ ti sọ̀rọ̀ tó pọ̀ mo rẹ̀ pé bàbá mi náà ti sọ̀rọ̀ tó pọ̀ but ẹ jẹ́ kí wọ́n create group kan tẹ́yìn fúnra yín máa mọ pé òkè lágbájá mo trust ẹ̀ tàmí Dubai mo trust ẹ̀ ilé kẹ́kọ̀ọ́ rẹ̀ whatever tẹ́ bá plan níbẹ̀ ṣẹ́sítà tó bá kú financial kínní tó máa tún ní àwọn náà tẹ́ máa tún bá sọ tó máa bọ́ ẹ máa present ẹ̀ síta fáwọn èèyàn but kò ní jẹ́ pé gbogbo planning yẹn orí afẹ́fẹ́ báyìí la ti ń sọ tá a bá ń sọ báyìí ẹ má jẹ́ purọ́tàn yìí kò lè work nígbà táwọn tí nǹkan ń ṣe ò pariwo síta pé nǹkan ń ṣàwà pé nǹkan ń ṣe wọ́n fídíò láàrin bó ṣe ń ṣẹlẹ̀ òkè ó lè sọ mọ́ràn sí pé àwọn ọba tún ní kí wọ́n pè é pé kẹ̀kẹ́ wá ṣẹ́sítàn tó ń bá tó tún bú Sunday Igboho pé kí ló fẹ́ wá ṣe. bàbá mi ẹ má bínú sà ẹ má bínú bàbá mi ẹ má bínú sà. mo wà pẹ̀lú yín sà. anything tell anybody wá fẹ́ fi support. ẹ ṣe wọn àná sà. bàbá mi Ọlọ́run ní ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ sà mi ò ní nǹkan kan sà Elédùmarè ní ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gbogbo ń tẹ́ ẹ bá fẹ́ fún wa láti support Kwara South Ọ̀ṣun North Kogi North ẹ máa gbọ́ mi o ẹ direct ẹ̀ sí bàbá mi ẹ direct ẹ̀ sọ́dọ̀ bàbá mi Fáwọn geography it's a trustworthy son. ìyẹn ò ń ṣe problem sà èmi kàn ọmọ ìdí àtẹ̀mí náà lẹ́nu. ó yé mi nǹkan tẹ́ ẹ̀ sọ yé mi púpọ̀
púpọ̀ torí mo bá sọ kankan fún yín kẹ́lẹ́ mọ̀ pé ó yé mi odò mẹ́rin kan bẹ ní Kwara kò sílẹ̀ Yorùbá tí ò kárí orúkọ tá à ń pè ló yàtọ̀tọ̀ ẹ jẹ́ kí tó máa lọ ẹ má jẹ́ ń divert attention wa. kò ń ṣe pé bóyá ìfàmọ́ geography àbí ẹnìkan àbí àwọn èèyàn kan ṣé bàbá mi fẹ́ sí pé mí ni. eléyìí tó ṣe kókó ń bẹ àti mọ́ríkà mú bọ̀ máa má bínú eléyìí tó ṣe kókó ń bẹ ni wípé tí àbá kú lé ní tí kò ní ò bá pa wá tí kò ọ̀la ò bá pa wá tá a bá kú lọ́túnla tá a kú níjọ́ mẹ́rin bó bá ṣe lè kó pẹ́ tó alájú ńjọ́ kan tó wà ní bara wa ń bí ìmọ̀tọ́ ẹ pé bomi ìlàlájú sí bẹ́ẹ̀ ni so tá a bá sọ wípé ká dákẹ́ báyìí lẹ́ẹ̀kan sí àwọn tó ń kàn tó bá kàn wọ́n tán àwa tá a dákẹ́ tá a sọ̀rọ̀ ó máa kàn wá náà aburú tó ṣe ìran Yorùbá láti bẹ̀rẹ̀ ogun tó jà wá láti bẹ̀rẹ̀ ogun ẹja ṣọ́ra o ọ̀dà o ogun tó bá ti gbé ẹ ogun tó bá ti mú ẹ ogun tó yẹ kó jẹ́wọ́ o mọ́mẹ́ni tó ṣe oríṣiríṣi bẹ́ẹ̀ nínú ogun tí máa jàyàn a máa gbàgbé pé ikú tó ń kojú gbẹ ni ó ń pòwe fún yẹn ni atẹ́gùn tó fẹ́ tó ń gbé ológì ṣubú tó gbé ológì tó ń tó gẹ ìwì ó níyẹ̀ fún elélùbọ́ kó mọ́ ṣàfihàn kó múra dáadáa ìyẹn ló fa ilé one and then èmi kọ́ nínú àwọn tí wọ́n fi ẹ̀mí wọn lẹ̀ wípé láti jà fún ìran Yorùbá mo wà ń bẹ̀ ìfún tó bá yá lọ́la mi ní wà lẹ́yìn tí ò bá ti yá kò tí ì yá mi o àmọ́ tó bá ti yá lọ́la èmi mi ní wà lẹ́yìn o iwájú ni màá wà torí pé tí n bá wà lẹ́yìn tí mo torí pé bóyá nǹkan kan lè gbáwájú wá ní tí mo rò pé ó lè gbáwájú wá yẹn tó bá gbẹ̀yìn wá ń kọ́ bí èèyàn bá dẹ̀ fi ẹ̀yìn gbọ́fà tó fẹ̀yìn ṣe kíní kan òkú irọ́ kò jagun kì í ṣe jagunjagun kò sínú ogun tó bá ti ya iwájú ni màá wà that's me mo tó ń sọ fáwọn èèyàn kò ń ṣe pé bóyá ẹnu lásán àbí ń ta fi dá sí ni ẹlòmíì wà nínú wa tó yẹ pé ó kàn máa lọ òkè àti dá sí òkè àrò tó bá dé àsìkò ẹlòmíì máa sá lọ bò nínú àwọn tí ò ní sá tó máa wà ń bẹ̀ èmi máa wà ń bẹ̀ mo ti sọ́ra mi ní sá sọ pé ó ti jánsìn bóyá fẹ́ lọ sẹ́tù ẹ̀ ni mo bọ̀ sà ẹ má bínú sà bóyá fẹ́ lọ bẹ̀ lọ sẹ́tù ẹ̀ ni bóyá fẹ́ lọ bá wọn sọ̀rọ̀ ni bóyá fẹ́ mú lẹ́tà lọ ni tó bá sá ti yá iwájú lèmi máa wà èmi máa wà ń bẹ̀ so bóyá fẹ́ lọ bẹ̀ wọ́n pé kán jèbù rẹ ni kán dákun bóyá fẹ́ lọ bá wọn wí pé kán jọ ni kán mọ́ ṣe tán ṣe mọ́ bóyá fẹ́ lọ bá wọn sọ̀rọ̀ ni bóyá lẹ́tà la fẹ́ lọ fún wọn. ọ̀tà ó dọ̀nà tẹ̀sán yẹn ṣé ọ̀tá ẹni máa ń pòdù ọ̀yà ni bàbá mi náà lè ń ṣe báyìí náà sọ́ọ̀tà ẹni máa ń pòdù ọ̀yà ni ẹ fẹ́ lọ bẹ ọ̀tá yín tí ń pààrọ̀ yín tí ń lé ìràn yín kúrò nílùú wọn ìlú tó lóòsà tó lákúnlẹ̀ bọ̀ sà. no mo fẹ́ kẹ́ gbọ́ mi yé ni sà mo fẹ́ kẹ́ gbọ́ mi yé torí àwọn èèyàn wa ẹ ti kẹ́ so wọ́n gbọ́ wa yé kó má dàbẹ̀ pé bóyá àbí à ń kírètì ogun ẹ ti kẹ́ kò ń ṣogun jagun o kò ń ṣogun ṣe kí ni gbé ogun tìjọba irọ́ o tòṣì tó kàn wá pẹ̀lú ìjọba níta kan ṣe ni wípé a fẹ́ múralẹ̀ de àwọn tí wọ́n ń bọ̀ bóyá ẹ̀sùn gbọ́ rí báyẹn so a dẹ̀ fẹ́ ṣèdè mọ́ wọn ibi tí wọ́n bá dé kí wọ́n ṣe ló tó wọ́n bá gbìyànjú àti wọ̀lú bòmíì wà kán bá wa ń lé and then àwọn ibi tí wọ́n ti sọ dóró a gbọ́dọ̀ mójútó bẹ̀ gẹ́gẹ́ bí ọmọ bẹ̀ tí wọ́n bí wa ń bẹ̀ ilẹ̀ bàbá mi ìlú bàbá mi èmi ó lọ mọ gbé bẹ̀ mo fẹ́ kó lọ bẹ̀ padà so ẹni tó bá fẹ́ wá tó bá fẹ́ ń bọ̀ kó mọ̀ wá ní tá à ń sọ nìyẹn so a dẹ̀ ń sọ fún àwọn ibi tí wọ́n ti dé wípé kán fọkàn balẹ̀
àwọn ibi tán ti dé àwa ti padà síbẹ̀ àti lọ ń gbébẹ̀ ilé bàbá wa kúkú ni bàbá mi nílé ń bẹ̀ so ṣóṣà lé mi nílé bàbá mi torí pé mi ò sí nílé tó lé bàbá tó lé yá mi fẹ́ dá bàbá àti ìyá padà. ẹni sùn ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù wọlé wọlé yóò dáa fún so bàbá mi. eléyìí tá à ń sọ nìyẹn and then ẹni tí ò bá tí kàn kó rántí pé nígbà tó bá kà wọn tó kàn tán ó ń bọ̀ wá kà wá náà o so kò jù báyẹn lọ àti Múlíkà fẹ́ sọ̀rọ̀ ẹ má bínú àǹtí mi ẹ jọ̀ọ́. ṣé mo rò pé kò ní lẹ́ẹ̀kan ni mo kí gbogbo ilé mo ṣe ẹ̀làbọ̀rọ̀ ẹ̀làbọ̀yẹ̀ ẹ̀làbọ̀ ìbọn ṣíṣe ìyá àti bàbá mo ṣe bá a jóni lọ. When it's time to play the videos, let me know. Sure. ọ̀nà mẹ́ta nágbà gun òkè ọya o kó o gba Niger kó o gba gòkè ọya kó o gba Murtala Muhammed kó o gba gòkè ọya kó o wá gba Delta kó o gba gòkè ọya kó o lọ sí Anambra gbòòrò tó kù àlọ́ gbé bẹ́ẹ̀ ni níta ń sọ yìí ò ń ṣe ọ̀rọ̀ ẹnìkan ẹ̀yin tẹ́ ẹ wá gbé dìde kẹ́ tó fàwọn ọmọ yín lọ́wọ́ lẹ́sẹ̀ sọ̀rọ̀ tiwa nìkan ni ẹ̀wọ̀n èèyàn máa wẹ̀ máa ń ṣe ìwúre fún ìyá mi Múlíkà gbogbo ìgbà kò sí nǹkan ní pé kò dínà ìran ẹ̀ and I'm proud of her. Ẹ wo bàbá mi Ifámọ geography bàbá ọmọ àmúyangàn ni ẹ ìṣòro tí ó mú ẹ padà síbi tó ti ń bọ̀ ò ní rí mo ṣe fẹ́ kó rí fún ẹ kó rí fún mi kó rí fún àwọn ọmọ mi èmi àti ẹ sọ̀rọ̀ not a normal call video call ẹnìkan máa ń sọ̀rọ̀ ẹnìkan máa ń gbọ́ ní báyìí báyìí lẹ́nu yẹn ṣe jẹ́ sí mi ọmọ Adéròmú ni mí náà. I will defend my father, land, history, and everything with my last drop of blood. And I'm proud of myself to do that. So, gbogbo ẹni kò sí ẹmẹ́jẹ̀ ń wulẹ̀ padà fún yín. If you know you are sincere with us, Kwara South, Osun North, Kogi North, and Oyo North. If you have anything to support us, please contact Baba Ifámọ geography. Èso owó tí ó fi jẹun ní wá. Gbogbo àwọn tó ń kẹ́ wọn ò ní ṣaláì ní o gbogbo àwọn tó ń kẹ́ mi.